ẹ ṣọ́ra fọ́mọ Yorùbá. Bàbá wa Are Opìtàn, ẹ ṣọ́ra púpọ̀ lórí ọ̀rọ̀ òwì tí mo fẹ́ sọ. Ọ̀rọ̀ òwì tí mò ń wí ó dá lórí ṣòkòti alágbẹ̀dẹ, torí ẹ̀ ni mo ṣe ń sọ. Ẹ ṣọ́ra fọ́pọ̀lọpọ̀ ènìyàn torí àwọn àṣírí tẹ̀ ń gbé jáde ó lágbára. Ẹ bẹ̀rẹ̀ sí kọ̀ntínú, ẹnìkan ò ní pohùn mágogo lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọn ò ní pohùn mọ́ yín lẹ́nu pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Láyé Abbas ó káre, bó ṣe kọ́ wa lọ́gbọ́n tó ń kọ́ wa lóye. Bàbá Láyé Abbas, bẹ́ẹ̀ ṣe fi mọ̀ wá tẹ́ kọ́ wa àtàwọn ọmọ ìrandíran wa. Láyé Abbas o, àbí Láyé Abbas Are Opìtàn, bẹ́ẹ̀ ṣe kọ́ wa inú wa ń dùn, ọpọlọ wa ń jí pépé. Bẹ́ẹ̀ ṣe sọ àwọn ìtàn oríṣiríṣi fún wa, bẹ́ẹ̀ làwọn ọmọ wa náà ń jókòó sí tíbi yín tí wọ́n ń wò yín. Ìgbà tó ní ìgbà yín, bàbá wa Láyé Abbas, ẹ ṣọ́ra fọ́tà, ẹ má jẹ́ kí wọ́n rí yín mú. Ẹ rántí o, Awíkoko ìyí tí wọ́n ṣe fún rí, bóyá jẹ́ pé bákan làwọn náà padà ṣe. Bọ̀tẹ́ bá wo táwọn náà ti fojú rí, èèyàn náà ló dàárí káwọn náà tó máa dé ènìyàn. Ọ̀rọ̀ tèmi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá bá nà ní pọ̀pá, ẹni bá tabá kó lọ túnbẹ̀ ṣe ni. Ọ̀rọ̀ tèmi sọ lẹ́nìí, ọ̀rọ̀ kìlọ̀ ni, ọ̀rọ̀ sítí fún gbogbo ọmọ mùtúlùmùà. Ẹ yẹ ká fi èyí ṣe kọ́gbọ́n o, fi èyí kọ́gbọ́n. Láyé àwọn Kọ́lédowó, nígbà tó bímọ mẹ́jọ tí ọmọ aráyé pa nínú ọmọ mẹ́jọ tí wọ́n pa méje. Ẹ jẹ́ ká jọ fi kọ́gbọ́n. Gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ìṣítí fún wa ní gbogbo tó ti lọ sẹ́yìn. Àgbàkàngbàkàn lẹ́yìn àgbààgbà tó yẹ pé ń tẹ́ ti rí tójú yín fi jì sí kòtò, tójú ọmọdé bá rí ojú rẹ̀ afọ́ ni. Àmọ́ láyé tá a wà yìí, ọmọdé mi rí nǹkan míì tó jẹ́ pé tí ò bá fi làákàyè ṣe àfi kó jì sí kòtò. Bàbá wa Are Opìtàn, làákàyè yìí ò ní kú, ìmọ̀tẹ́ ní kò ní fàya. Ọpọlọ yín á máa jí pépé ni. Gbogbo ibi tẹ́ ẹ ti ń rí kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Ẹ ṣọ́ra, ìkìlọ̀ ni mo fún yín o. Ìkìlọ̀ tí mo fún yín ó dá lórí gbogbo ọmọ Yorùbá, lọ́kùnrin lóbìnrin. Ẹ jẹ́ ká mọ stand ṣe. Kọ́lọ́run ọba Elédùmarè kó wà pẹ̀lú wa pátá, gbogbo mùtúlùmùà. Àánú Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátápátá kó máa bá mi bá gbogbo yín. Gbogbo oore ayé kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. Tẹ́ dúró tọkàntọkàn. Mo fàsìkò yìí kí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Sunday Igboho, ọmọ aládìkún tó rádé bàbá rẹ̀ lágbà fáwọn Aláàfin Ọ̀yọ́ ń jọ kíní àná. Ẹ̀yin lọ́mọ ládé ọmọ ládé gẹ̀ẹ́sì Aláàfin ò ládé, adé aládìkún lágbà fáwọn Aláàfin Ọ̀yọ́. Ìgbòho, Sunday Igboho, ẹ̀mí àgùn. Sunday Igboho, àlàáfíà máa jẹ́ títí ẹ tọmọtọmọ tayátayá pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Gbogbo ilé pátápátá tẹ́ ẹ nífẹ̀ẹ́ Igboho, ẹ má bá mi pe Sunday Igboho Òòṣà, ẹ bá mi pe owó baba dámì, ẹ bá mi pe Igboho, ẹ bá mi kí Igboho, ẹ má bá mi ṣà, ẹ má bá mi kí kórí ẹ máa wú nílé, ẹ má bá mi kí pẹ̀lú àwọn oríkì oríṣiríṣi tẹ́ ẹ mọ̀. Owó baba dámì ẹ kọ́kọ́ Fúlàní, mo kí ẹ kí àlùkà náà ló ń kí ẹ tọkàntọkàn. Orúkọ là ń pọ̀ ọba aládé. Sunday Igboho, Igboho, mo kí yín. Àánú Ọlọ́run kó máa bá yín bí gbogbo ibikíbi tẹ́ bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀ èèyàn ló bínú yín, ọ̀tá pọ̀, ọ̀tá wà ní rí yín gbèsè pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Ẹ máa lọ̀rẹ́, ẹ máa bọ́rẹ́ ní. Gbogbo àgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́gbà, táṣẹ Ọlọ́run jẹ́ tọlọ́run,
ẹ ní fọwọ́ yín méjèèjì ẹ ní fi gbọ́mọ sí ẹ ti léwu kọjá sọ́tún ẹ là kọjá sósì ẹ ṣe bàbá mi bless Ìgbòho òòṣà owó bàbá dámì ẹ ti la ewu kọjá ẹ lẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí Ìgbòho òòṣà owó bàbá dámì o mo mọ̀ pé tí ẹ̀ ń já ní Kòtónú níbi tó wà lọ́hùn owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá dámì o mo kí yín ẹ̀mí gígùn àlàáfíà kó máa jẹ́ ti yín gbogbo ibi tí wọ́n ti ṣe fún yín ọ̀dàlẹ̀ àwọn ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ni ẹ̀yin ò rí gbogbo tó ṣẹlẹ̀ sáwọn ládéládé ọ̀pọ̀lọpọ̀ ládéládé lẹ́nìí torí ìgbà tí wọ́n àtàkì sí Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ládéládé ọwọ́ ẹ̀ ò mọ́ sí ẹ gbọ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ládéládé kò mọ́ sọ́rọ̀ olóyè sí Sunday Igboho òòṣà tí mo bá parọ́ ẹ máa já mi torí pọ́rọ̀ tí mò ń sọ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ládéládé wà níbẹ̀ àwọn nǹkan ni ò gbà àwọn nǹkan ni ò sí níbẹ̀ bọ́ yí Ọlọ́run àti Èdùmàrè ẹ wẹ̀ sí àwọn ọba bó ṣe wà níta ìgbà tí wọ́n mú ta lọ lọ́hùn ọba aládé wo lẹ rí nílẹ̀ Yorùbá tó dìde nítorí ọ̀rọ̀ ta lọ lọ́hùn ọba aládé wo lẹ rí nílẹ̀ Yorùbá tó dìde nítorí ọ̀rọ̀ ta lọ lọ́hùn ọba aládé wo ni ó pàṣẹ tó dìde nítorí ọ̀rọ̀ ta lọ lọ́hùn yẹ̀yẹ́ tó yẹ kí wọ́n ṣe wọ́n mú ọmọ wọn wọ́n wò níran ọmọ wa nílùú Ìlọrin kan hùwà bàjẹ́ sọ̀rọ̀ sí commissioner police wọ́n mú sátìmọ́lé wọ́n lo agbára lọ́hùn wọ́n gbà á lẹ̀ wọ́n padà filẹ̀ free torí kí wọ́n má bàa fi sọ wá lẹ́nu ọba wo ló wá lè ṣerú ẹ̀ nílùú ilẹ̀ Yorùbá ẹ̀ ń wo ọmọ yín bó ṣe ń jẹ̀yà síbi tó wà ní ìtọ́mọ yìí ń jà fún tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé torí ti yín ló ṣe ń jà fún ọba wo ló dìde tó sòótọ́ ọba wo gbogbo yín fọwọ́ lẹ́rán àfi kẹ́ máa jà fowó gbogbo yín pátápátá àdàbí Ọlọ́run ọba máa bá gbogbo yín tó bá ṣe pé àdàbí tó bá ṣe pé ẹ̀gbálẹ̀ ló kù ẹ̀dá sọ̀rọ̀ ta lọ́lọ́run ìgbọ́ ó di àdàbí gbàtẹ́ bá dá sọ̀rọ̀ ta lọ́lọ́run làdàbí ò ní padà jà yín torí pé ta lọ́lọ́run àfi tó bá yẹ pé kìí ṣe ẹ̀yin ló ń jà fún Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ọ̀rìṣà Ọ̀jájá mo kí yín níjọ́ kínní àná tí wọ́n ń lẹ òkò mọ́lé yín táwa mùsùlùmí tá ń lẹ òkò mọ́ yín tá ń lẹ òkò mọ́ pálásì yín arákùnrin yìí tó ń jẹ́ ta lọ́lọ́run ó máa jáde torí ẹ̀ wọ́n máa tún wá sí pálásì yín wọ́n máa fẹ́ já wọ́n máa rọ̀ ọ́ àìmọye bẹ́ẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ sí wọ́n sọ sálàfin Ọ̀yọ́ ni nígbà tí àwọn bàbá wa kan wá tí ta lọ́lọ́run fi sọ̀rọ̀ àbáwọn oríṣiríṣi àwa àfáà tí wọ́n ti sọ̀rọ̀ sáwọn ọba ẹ̀yin ọba Yorùbá ẹ ti tara yín dànù mi ò rántí ẹ̀ kankan lẹ́nu yín mọ́ ẹ ò lè gba ta lọ́lọ́run sílẹ̀ ẹ jà fún ta lọ́lọ́run torí pé ẹ̀yin ló ń jà fún irú ọba wo lẹ́yìn yìí ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ̀yin ládéládé ẹ tún ṣe ẹ tún ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sí yín níjẹ̀ta ṣe ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́nìí ọ̀rọ̀ sítí ni ẹ jẹ́ bára wa sòtítọ́ ọ̀rọ̀ ẹ ká bára wa sòtítọ́ ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó fún gbogbo wa ni ẹ̀yin ládéládé o ẹ dìde nítorí ọ̀rọ̀ ta lọ́lọ́run torí pé ẹ̀yin ló ń jà fún torí tí yín ló ṣe ń jà torí kí ìran yín má bàa parun ló ṣe ń jà torí ipò torí àga tẹ́ wà lórí ẹ̀ ló ṣe ń jà kí ló wá ṣe yín tẹ́ ń wò ṣé nǹkan mi wá ń bẹ̀ ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ dìde
bàbá wa Are Opìtàn ẹ bá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kẹ̀dẹ̀ bá wa bì kíáfù lórí àwọn ọ̀dàlẹ̀ torí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ lẹ́nìí ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ bá mi subscribe sórí YouTube mi tí mo gbé sínú ilé tí mo fi líǹkì ẹ̀ síta ẹ bá mi subscribe lórí ẹ̀ ẹ follow mi ẹ bá mi tẹ like and love ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di àpadà sí aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín ibi tẹ́ ti rówó tẹ́ fi ń wò mí owó yín náà ní tán àlékún owó àlékún yìí ó máa jẹ́ ti yín ẹ bá mi sàmì àṣẹ lórí ọ̀rọ̀ tí mò ń sọ lórí àdúrà tí mò ń ṣe fún yín ẹ mà ní fọwọ́ méjì gbọ́mọ sí o ẹ ní fi gbáyà sí ẹ ní fi gbọ́kọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè ọ̀rọ̀ sí tí mo mú wálé ní ọ̀rọ̀ ní àṣẹ Èdùmàrè mo kí Mr. Taiwo Ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú gbogbo wa pátá àánú Olúwa a máa dúró tì yín màá máa fẹ́ léyìí ṣe ìlọ lẹ́nìí bẹ́ẹ̀ ni a tún pàdé pẹ̀lú àlàáfíà tèdùmàrè Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó ní gbogbo tó lóhun gbogbo tó dáhùn gbogbo tó ní gbogbo tó làṣà tó mọ tó pamọ́ tó mọ tó hàn tó mọ tó wà nínú òkùnkùn ọba aládé ládé ọba tó padẹ ọba tó pa ọba tó fọba jẹ ọba mi òkè kábíyèsí Elédùmarè ọba mi ọba ńláńlá ọba mímọ́ ọba omi ọba ńlá ọba làlà ọba ha ọba hùn ọba òó ọba tó yẹ kóhun ọba tó yẹ kóhun náà ní nínú ọba tó fọba jẹ ọba tó yẹ kóhun ló mọnú ẹnìkan ló máa gbàdúrà gbogbo apáta kábíyèsí Elédùmarè mo yìn ẹ́ o bẹ́ẹ̀ ni o mo kí gbogbo lé mo dé mo káàbọ̀ àdúrà gbogbo wa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè mo lọ lẹ́nìí náà màá dé padà ìlọsàn lọ àtúpàdé lọ́la ṣé.